máa rìn ní kúrìn kó bá kódà kò sí wàhálà màá tilẹ̀kùn mọ́ ẹni kò kọ́ mi tó bá wù kó dé kó máa rìn káàkiri gbèrègbèrè ọmọ onírò òsì lẹ́sẹ̀ ọkùn Ọlọ́run kí o lábúrò kó má gbélé àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ló ń gbẹ́bọ̀ bẹ́ẹ̀ kò sí láàrin wọn kó máa rìn gbèrègbèrè káàkiri Gbénga ó dà ṣé kí wá dúró dè ìgbà wọn mọ tó máa padà dé báyìí ó dà ní ẹsẹ̀ dúró dè díẹ̀ fún 5 minutes tí n bá ti rí after 5 minutes tó bá dé abálẹ̀kùn títì kó bá dé máa rìn káàkiri gbèrègbèrè. Báwo ni ọ̀rẹ́ kí ló ń ṣẹlẹ̀ gangan? Àlàáfíà. Ìdí mi máa ń rí tó bá ti pè mí máa ń dùn pé ìgbàlú wa fẹ́ wá sọ́dọ̀ mi bẹ́ẹ̀. Lọ́la wàá kọ́ mi lára lọ́la rí kò sí wàhálà kò máa wá ẹ̀sìpẹ̀tẹ̀ iṣẹ́ rẹ̀ náà tó bá ti bẹ̀ kó pè mí ní wàrántì iṣẹ́ rẹ̀ náà jọ̀wọ́ máa pè padà ọ̀rẹ́ mi máa pè padà mo lálejò ráńpẹ́ máa pè padà. Ṣé o ṣe ń kà? Ọmọ bá ti bọ̀. Yes. Mo rí pé bẹ́ ṣe ń kọ́ lẹ́kọ̀ọ́ yẹn mo ń kọjá lọ mo wá wò pé kọ́mṣẹ́ẹ̀tì ẹ jẹ́ kí n gbádùn ní mo torí ẹ̀ ní pé kí n torí ẹ̀ wá sí ọ̀dọ̀ wẹ́ ẹ yẹ wọ́n yẹn mo rí pé n tí mo ń rà àti tí mo dẹ̀ ń tà kẹ́lẹ́ ṣe kiri kẹ́lẹ́ bá mi rà ni mo ṣe ni pé kí kẹ́ bá mi mo rí pé mo kọ́ lẹ́kọ̀ọ́. Kí ló kún ẹ pẹ̀lú ọ̀rẹ́ mi ń pè mí pé o fẹ́ fún mi lówó kí ni tiẹ̀? Ẹ jẹ́ tèmi náà ni pé irú owó tó fẹ́ sẹ́ǹdì sí wọ́n yẹn pẹ̀lú nǹkan tí mo ń tà yẹn kẹ́lẹ́ wàrà ní ọ̀dọ̀ mi torí kò kọ́ńpìnì mo ti ń ṣiṣẹ́. Kí lẹ̀ ń ta kí ló wà lọ́wọ́ ẹ̀ tẹ̀ ń ta abilé tẹ̀rù sórí tẹ̀ ń ta. Èsì kọ̀ọ̀kan lọ́wọ́ mi báyìí kí ló ń ta? Mo rí pé nǹkan pàtàkì náà ni rí mo ń tà kẹ́lẹ́ bá mi rà á ni mo ṣe ni pé kí ẹ bá mi ra ọjà mi. Kí ló ń ta kí nǹkan tó ń ta? Pósí mo ń tà. Ó ń ta pósí. Ó ń ta pósí. Ní wá ní kó wá sílé kó wá polówó pósí fún mi ní ilé mi. Jọ ọdẹ bíta ìdíbí sí rí torí orí àwọn èèyàn bí tó sùkú òkùnrin. Wọ́n ló fẹ́ ta pósí. Ó fẹ́ ta pósí fún mi. Ó fẹ́ ta pósí wa polówó pósí ó bá polówó fún àwọn ìran ẹ̀. Lọ polówó pósí yẹn lọ polówó fún àwọn ìran ẹ̀. Kí ni kàtìkàtì gan-an? Oya, get out. Ẹ má bínú. Òun takò sí òun kó ló pàṣẹ kókó sí káàkiri. Òun bọ̀ lé mi pé o fẹ́ takò sí. Kí ni pẹ̀lú kóṣí tó ń gbé káàkiri? Ẹ wo orí àgbọn. Sori ráńdú bí kùkùté. O fẹ́ takò sí kò ní dá fún pẹ̀lú kóṣí tó fẹ́ ta ẹ̀. Ojú ọlá pípẹ́ kúrò ní òsì lẹ́nu. Ká ní Gbénga wà lẹ́nu. Màtí ní kó nù ẹ̀ bọ̀lẹ̀. Á nù ẹ̀ gidi. O fẹ́ takò sí. Àwọn ẹ̀rọ ẹ̀kú ra kó sí. Jésù. Ọjọ́ ẹ̀ kò sẹ́jọ́ ẹ̀ o kò sẹ́jọ́ ẹ̀ ikú àjọkú ni tó mú kọ́ kẹrẹ́ pé tán lé gàlà o fẹ́ takò sí lọ́sàgbélé kó lọ́ takò sí o ayé ẹ̀ máa bàjẹ́ ni.